Mo kí gbogbo ẹni tó bá bá mi wo fídíò lẹ́ni pé ẹ kú dédé àsìkò yìí. Mo fẹ́ send Lagos fídíò yìí sí àwọn ọmọ Yorùbá tó wà lẹ́kọ̀ọ́ látòrí MC Olúọmọ the celebrity, ṣé celebrity ni wọ́n, àwọn oníyẹ̀yẹ́ celebrity. And mo fẹ́ kí Ọba Elégùṣì náà bóyá lè kọ́ lọ́wọ́ wọ́n tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá tó jẹ́ ń di bàjẹ́ tó lè rí fídíò yìí bá mi share, mo fẹ́ kó rìn ní pé MC Olúọmọ àtàwọn tó kù ẹ̀ṣẹ́ ti rí Lagos State results. Labour Party náà yìí wọ́n Lagos State. Lagos State tẹ̀ fi ń claim pé òun ló dáa jù nílẹ̀ Yorùbá. Wọ́n náà yìí wọ́n bẹ̀ pẹ̀lú gbogbo tẹ̀ ń pín káàkiri pẹ̀lú àwọn tẹ̀ ń fún lówó. Ibi tí mò ń lọ nìyí, MC Olúọmọ àti àwọn ọmọ tó jẹ́ àwọn agbèrè Èkó tí ẹ̀ ń jẹ́ ń di ìbànújẹ́ àti kan tó pe rẹ̀ ní Olúọmọ bí wà l'Amẹ́ríkà. This is time to talk. Kí wọ́n máa tó máa sọ̀rọ̀ lọ, máa fi àsìkò yìí kí olóyè Sunday Igboho wípé ó dúró ṣinṣin, kò bá royalty ẹ̀ jẹ́ tí wọ́n fi dìbò Nàìjíríà. Ọlọ́run bá tún máa gbé ẹ sókè, Ọlọ́run bá máa ràn ẹ́ lọ́wọ́. Gbogbo ọmọ Yorùbá tó bá ń sọ̀rọ̀ bú sí ẹ pé o lè ṣe báyìí tó fẹ́ gbà wálẹ̀ lọ́wọ́ ìbànújẹ́, àwọn ọmọ wọn ò ní jẹ́ wọn ọmọ wọn. Ní pé Labour Party ó ń ná Lagos State, kò kàn mí anybody tó bá wù ní Nigerian president. Anybody can win Nigerian president, I don't care. Bọ́lá Ahmed Tinubu Àtíkù, àdúrà tèmi pé tó bá wà ń bẹ àwa tí a jẹ́ nínú ìbànújẹ́ ká máa rọ́wọ́ jọ. Ṣùgbọ́n èyí tẹ̀ ń jẹ́ ní ìbànújẹ́ àsìkò ẹ̀sìn máa tó àtẹ̀yìn celebrity. Ní pé kí ló fẹ́ fàyọ? The Lagos State MC Olúọmọ máa kún fún àwọn celebrity. Wọ́n gbé ẹ sí ìdí ìbànújẹ́ ló ti ń rówó. Nítorí pé kò ń ṣọ̀nà ẹ̀tọ́. Tó bá pẹ́ owó tó ń wọwọ́ ọ̀rọ̀ nìkan ṣo, ó ń wọ Lagos State ni. Tó bá pẹ́ àwọn ìlú tó dá tí wọ́n ṣe àwọn jẹ̀rẹ̀ dáadáa, tó pẹ́ àwọn èèyàn ń sanwó tó ń lọ sápò government direct. Kí wọ́n máa mú owó tó wà lọ́wọ́ ìdìbò lásán kó jẹ́ nu educational sector ní owó yẹn máa lọ. Up life báwo ni Lagos State bá ṣe rí by now? But wọ́n tó ní owó yìí náà lọ́wọ́ tó yẹ kó ronú pé ìgbà kan ló máa wà, nígbà kan kò ní sí mọ́. Nígbà kan àwọn ọmọ máa sọ̀rọ̀ ẹ pé báwo ló ṣe jẹ́. Àwọn celebrity ló rò pé bóyá wọ́n lè gbé yín débẹ̀. Ṣé wọ́n ti gbé yín débẹ̀ láì ojú òtí? See the results. And this is my warning for you guys.